máa ṣọ́ra máa ṣọ́ra kẹ́sì máa gbàdúrà máa ṣọ́ra máa ṣọ́ra kẹ́sì máa gbàdúrà torí a ti dá ọmọ ènìyàn a kò fẹ́ fẹ́ ayé ti bàjẹ́ o Jésù mi ń bọ̀ wá o ó ń bọ̀ wá wá gbogbo ọmọ ènìyàn ẹ kọ́ òwe lára igi ọ̀pọ̀tọ́ ẹ wò báyé ṣe ń lọ ẹ máa ṣọ́nà kẹ́ máa gbàdúrà torí ẹ̀yin kò mọ ìgbà àtàkókò bí lówùúrọ̀ ní bí lálẹ́ tàbí lọ́gànjọ́ o kò mọ̀ ìgbà tí ìpè yóò pè ọ́ ẹ̀yin wòlíì Ọlọ́run ẹ̀yin wòlíì Ọlọ́run ẹ̀yin olólùfẹ́ mi ẹ wo àkọlé tí mo kọ sórí ètò yìí mo pè ní Pampe Emi ẹ máa mọ̀ wípé tí èmi bá ti ń come across àwọn nǹkan báyìí mo máa ń gbé wọn wá láti fi kọ́ wa lọ́gbọ́n ni kò ń ṣe láti fi ba ẹnìkan jẹ́ mo máa play audio tape kan fún yín sìn mo ti edit ẹ̀ mo ti yọ orúkọ bàbá yẹn kúrò ń bẹ̀ o torí kò ń ṣe orúkọ bàbá nìkan lèmi nídìí o orúkọ tí mò ń gbọ́ ń bẹ̀ yẹn ni orúkọ tó máa ń ró létí mi pọnlápọnlá nígbà tí àwọn onísọjí tí wọ́n bá ń ṣe ìsọjí fún wa tí wọ́n máa ń káràmáṣìkí mọ́ tí wọ́n máa ń halẹ̀ mọ́ tó máa ń sọ bí Ọlọ́run ṣe ń dábìrà bí Ọlọ́run ṣe ń ṣe iṣẹ́ ìyanu ṣùgbọ́n nígbà tí mo come across fídíò yẹn ẹ̀rù Ọlọ́run bà mí gbogbo nǹkan sú mi ṣùgbọ́n kinní kan ni mo fẹ́ sọ fún gbogbo ìwọ tó o bá dúró nínú Ọlọ́run tó o bá wà pẹ̀lú Ọlọ́run mùsùlùmí ni ẹ o kìrìsìtẹ́nì ni ẹ o èmi ò mọ bó ṣe jẹ́ o ẹlẹ́sìn ìbílẹ̀ ni ẹ o tó bá ti mọ̀ pé ìwọ àti Ọlọ́run elédùà lẹ́dìjọ wà tó mọ̀ pé ìwọ àti Ọlọ́run Allah ọba kan ṣoṣo ẹlẹ́dìjọ wà tó mọ̀ pé ìwọ àti Jésù Kristi lẹ́jọ́ operate tó o bá ti wo aago aláago ṣiṣẹ́ wàá ṣubú wàá yí gbirigbiri ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú audio tí mo fẹ́ play fún yín mi ò ní fi picture ẹnì kankan síbẹ̀ o mi ò ní fi picture síbẹ̀ o bẹ́ẹ̀ ni mi ò ní dárúkọ ọgbọ́n tó wà bẹ́ẹ̀ ni ká ẹ jẹ́ kémi àti yín ká dìjọ múlò torí wípé àwa blog níbí àwa kọ́gbọ́n ni ó yá. 1998 mo wà níbẹ̀ ní 98 mo wà níbẹ̀ ní 99 ni mo kúrò níbẹ̀. Hello sir. So bí mo ṣe débẹ̀ ní ọjọ́ yẹn abẹ́ kòkó láti lọ bá wọn ní ọjọ́ yẹn ní Olúsọyè. Abẹ́ kòkó ní Olúsọyè. Bẹ́ẹ̀ni. Níbo ni ibẹ̀ yẹn wà? Olúsọyè. Ibẹ̀ yẹn wà ní gáràjì Ọlọ́dẹ. Wà ní gáràjì Ọlọ́dẹ tẹ́ bá ń lọ sí ọ̀nà Kókà sí ọ̀nà yẹn fọ́rọ̀ gi. Tẹ́ bá ń lọ sí ọ̀nà Oǹdó. Ọ̀nà Oǹdó. Bẹ́ẹ̀ sà. Ẹ̀dùnwà. Bí mo ṣe débẹ̀ lọ́jọ́ yẹn wọn ò rí mi rí. Lọ́ba ní kí n náwó sókè. Ìdẹ̀ ṣe náwó pé. Lọ́ba ní ọjọ́ yẹn náà ọ̀dẹ̀ fún mi ní program. Mo ṣe ń ṣe program lọ́wọ́. Àwọn náà wá gbà lọ́dún yẹn lọ́hùn. Báwo dẹ̀ ṣe tán? Nǹkan tó dẹ̀ gbé lọ́ngbà ẹni pé ní éèjì mi ń gbà yẹn mò ń tọ̀ lé ní éèjì mi nígbà yẹn. ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ kí n mú nǹkan kan wọlé níbẹ̀ yẹn ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n bá ti ń rí pé àwọn ènìyàn kó sí páńpẹ́ àfà wọ́n kó sí páńpẹ́ wòlíì wọ́n kó sí páńpẹ́ babaláwo àwọn ènìyàn máa ń sọ̀rọ̀ sí wọn máa ń rí ní comment section àwọn tó ń sọ̀rọ̀ ní comment section wọn jẹ́ bí ó ṣe mọ̀ nítorí pé ẹni tí ara bá dẹ̀ ẹni tí ara bá rọ̀ ṣe rí irú wa táwa sọ pé mi lè yọjú léka mi lè ṣe no àti ní ìṣòro tó ní agbára débi wípé tí wọ́n bá ní kó jẹ ìgbẹ́ o máa jẹ mo rántí wípé woman kan wọ́n sọ nǹkan kan tó ń ṣe mí nígbà yẹn ẹnìkan wá sọ fún mi pé kí n gba nǹkan kan fún wọn so ẹni yẹn ṣá ìgbà tẹ́ni yẹn gbé nǹkan yẹn wá fún mi kíní yẹn ń rùn èmi ni mo sanwó ẹ̀ o màmá yẹn sọ fún mi pé òun máa mú mo ní ẹ lè mú torí pé téèyàn bá mú kíní yìí mà ó tún ṣeé ṣe kí àìsàn míì tún bọ́ síyàn lára ó ní àǹtí màá mú
ìṣòro tó máa mú yín tọ́júlé kiri ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ máa ń gbọ́ mi tẹ́ máa ń wò mí tẹ́ láìkì ọ̀rọ̀ lọ́gbọ́n tẹ́ láìkì nǹkan tó lè mú ayé èèyàn tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tẹ́ láìkì nǹkan òdodo ọ̀rọ̀ kò ní yáwájú yín. Arábìnrin yìí sọ wípé òun tọ̀ ọ́ lé nígbà tó bá ń sọ̀rọ̀ síwájú sí ẹ rí i pé ó tọ̀ ọ́ lé títí ó fi bí ọmọ àkọ́bí. Ẹ wá máa wo ibi tí Pampe Emi tó lọ bọ́ sí níbi tó tún ti ń wá kí ìṣòro kan kó bíyá tí ìmí tún ti gùn. Ṣé ẹni tó tó irú wa yìí tó bá ń tọ̀ sílé ṣé ẹ fẹ́ sọ fún wípé kó jókòó tẹ̀tẹ̀rẹ̀ ni? Kò ní jókòó. Ibi tó bá ní kó ká lọ ó máa ká lọ. Ẹni tó dẹ̀ ní kó ká lọ síbì kan ti mọ̀ pé ibi tó ń lọ yẹn ìwòsàn wà ń bẹ̀ náà. Ẹ wò ó àìmọye fake deliverance tó bá lọ fall. Tó bá lọ fall. Ọ̀rẹ́ mi yẹn ló mọ̀ ló ṣe mú mi lọ. Nígbà tí ó dẹ̀ di pé ká máa lọ ká bá ti ní prógámù ká máa lọ a máa lọ sí Mòro a bá ti invite wa a máa lọ Ìbàdàn a máa kó wa káàkiri gbogbo ẹ̀. Kódà nígbà yẹn wá ní káwa obìnrin ká wà níbì kan ká bọ́ra sí òwò ká máa gbàdúrà àwọn ọkùnrin náà wà níbì kan wá bọ́ra wọn sí òwò ká máa gbàdúrà. Ẹ dúró ẹ má jẹ́ ká lọ ṣe ní gbogbo ìgbà yẹn wọ́n ní sẹ́kẹ́yìn obìnrin wà níbì kan kẹ́ ẹ bọ́ra sí òwò kẹ́ ẹ mọ̀ gbàdúrà. A máa ń wà níbì kan ni a máa wà tábà ti lọ ṣe prógámù ní bóyá lọ sí. Ó yá ẹ jẹ́ ká jọ wò ó bá a ṣe ń káàkiri nígbà tí ogun lé wa tá ń káàkiri ohun tí wọ́n bá ti sọ wípé ká ṣe tó bá ti yàtọ̀ tó bá ti jáde kúrò nínú bíbélì ẹ jẹ́ kí n tẹra mọ́ kìrìsìtẹ́nì torí ọ̀rọ̀ wòlíì àtàwọn tó kó sí páńpẹ́ wòlíì lélẹ́yìí tó bá ti ń di wípé nǹkan tí ò sí nínú bíbélì ni wọ́n sọ wípé kẹ́ ẹ máa ṣe ẹ káàbọ̀ friend apẹ̀rùn Lukman ẹ káàbọ̀ friend Blessing Oyeniran ẹ káàbọ̀ tó bá ti jẹ́ pé nǹkan tó wà out of torí nígbà tá a bá ń sọ̀rọ̀ nsìn wọ́n ní Christianity ò dá àwọn àfáà yẹn ti dá yẹ́rú ẹ̀sìn ìbílẹ̀ ló dá àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ gan ti bà nǹkan jẹ́ ohun tí wọ́n bá ti sọ wípé kó wá ṣe tó bá ti wà out of inú ẹ̀sìn tó bá lọ sí ọ̀dọ̀ èèyàn tó lọ rántí pé ọ̀dọ̀ èèyàn ló lọ kì í ṣọ̀dọ̀ Ọlọ́run nígbà tó bá Ọlọ́run òtítọ́ ń bẹ̀ ló tó di iwájú Ọlọ́run ọ̀dọ̀ ènìyàn bíi ti tiẹ̀ ló ṣì ń lọ má kó ìgbàgbọ́ rẹ tó wà nínú Ọlọ́run sí inú ènìyàn yẹn kọ́kọ́ wo ènìyàn yẹn doubt ẹ̀ wò yẹ̀ wò scrutinize ẹ̀ wò bóyá ní tòótọ́ tó fi ń lò ẹ̀yẹn òdodo lòun gan ní. Nobody can give what he or she doesn't have. Ẹni tí ò ní Ọlọ́run ò lè fún ẹ lọ́lọ́run ẹni tí ò tí ì dé ní ìgbàlà ò lè fún ẹ nígbàlà ẹni tó wà nínú ìdè Sátánì ò lè tú ẹ sílẹ̀ nínú ogun tó wà láyé torí ogun tó ń jà òun gan ó ń bẹ lábẹ́ aṣọ nígbà tí wọ́n bá sọ wípé ó yẹ ẹ̀yin obìnrin wọ́n sọ pé láwọn orí òkè kan àwọn ọkùnrin máa ń bọ́ra sí òò gbàdúrà ń bẹ̀ àwọn wọ́n sọ ti jẹ́ pé obìnrin náà kójọ síbì kan ọkùnrin náà kójọ síbì kan a lè sọ wípé tọ̀ ṣùgbọ́n o ní tèmi ni o mi mọ̀ bí Ọlọ́run tó wà ní ibẹ̀ yẹn ṣe fẹ́ máa dàbí iná tó tán máa ní pé kí n bọ́ra sí òò pẹ̀lú àwọn obìnrin nínú ibì kankan torí mi ò mọ nǹkan tí tó ń hide because ayé ti kúrò ní ayé àtijọ́ àwọn bàbá wa náà sọ fún wa bàbá mi sọ fún mi pé nígbà tí àdúrà bá dùn pé gbogbo àwọn máa ń bọ́ra sí òbọ̀tà àwọn nájọ́ máa mọ́ra wọn tọ́jọ́ máa wọ tira wọn mọ́nú yàrá àwọn tọ́jọ́ jẹ́ prayer warrior tó máa bọ́ra sí òwò pé Olúwa ìwọ náà lè bọ́ra sí òwò nínú ilé ẹ gbàdúrà ṣùgbọ́n tó bá ti ń di wípé gbogbo congregation ló ń bọ́ra sí òwò mo ti ẹ̀ pàdé church kan náà lórí internet tó yẹ pé àtọkùnrin àtobìnrin náà máa bọ́ra sí òwò pásítọ̀ àwa máa wo figure 8 tó dáa jù láàrin wọn tó máa mú mọ́lẹ̀ many of them dẹ̀ nìyí tó fi máa bá wọn sùn táyé wọn á fi bàjẹ́ ṣe mọ̀ pé wọn kì í mọ̀ now ẹ jẹ́ ká continue ṣé ọ̀gbọ́n mo sọ pé ẹ̀kọ́ tó wà nínú ẹ̀ la fẹ́ kọ́ èmi ò wá fìyàn ṣẹlẹ́yà o mo ti yọ gbogbo orúkọ bàbá yẹn kúrò ń bẹ̀ o I'm not blogging him ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run máa blog everybody. ọdún kan lọ sí Mòro àlọṣe program ní Mòro ilé tí wọ́n fún wa yẹn wá ní káwa obìnrin káwà níbì kan káwà ní òwò la fẹ́ wà. ẹ̀ẹ́dẹ̀ ni wọ́n ṣé nínú òwò tẹ́ ń sọ èyí àmì ẹ jẹ́ ká mú kọ̀ọ̀kan ẹ mọ̀ lọ sí ṣé ẹ máa ń wọ pátá àti bra àbí ìhòòhò ọmọlúàbí. rárá o òwò ọmọlúàbí a máa wọṣọ wọlé o kábà ti wọṣọ wọlé ká máa ní káníkẹ̀dà wa o a máa wọṣọ wọlé o. ta ló máa ń sọ wípé kẹ́ ẹ ṣe yẹn. bàbá ni wọ́n sọ bó kàn ṣe di ọjọ́ yìí
ìṣẹ̀lẹ̀ ní gáàjì ọdẹ wà nìyẹn ti ṣẹlẹ̀ kì í ṣe bí Olúṣọyè a máa lo ibìkan ní gáàjì ọlọ́dẹ náà lọ́wọ́ ìsàlẹ̀ báyìí wọ́n ní kí n má wọn débẹ̀ lé ní ìmọ̀ọ́mọ́ bẹ̀ nínú ilé yẹn bó ṣe dín nǹkan bí ọwọ́ aago 8 bó ṣe ní kọ́ ló pè mí wá nìyẹn. ẹ máa tẹ̀lé o torí ẹ̀ ni mo ṣe máa ń bẹ ẹ̀yin tẹ́ wà ní comment section pé ẹ má dẹ́ṣẹ̀ ẹ máa gbọ́ bóbìnrin yẹn ṣe ń sọ̀rọ̀ mo sì ń gbọ́ táwọn kan sì ń comment níbẹ̀ wípé this woman is lying mo dẹ̀ mọ̀ pé this woman is lying àwọn tó máa ń comment yẹn àwọn tó súnmọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí ni àwọn tó máa ń súnmọ́ àwọn olubi yẹn àwọn náà máa ń ṣe negative comments ní abẹ́lẹ̀ tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ tó bá jẹ́ bàbá ẹ nínú Olúwa tó bá jẹ́ anybody náà sọ̀rọ̀ ẹ̀ don't come online and start saying no wọn ò lè ṣe bẹ́ẹ̀ ẹni tó ṣe nǹkan fún ló sọ pé wọ́n ṣe nǹkan fóun kọ́kọ́ lọ wádìí ná tó bá dẹ̀ ti mọ̀ wípé ò lè sọ̀rọ̀ against ẹ̀ ó bẹ́tà kó dákẹ́. èmi ti pàdé ẹni tí wọ́n drag dáadáa tí mo mọ̀ dáadáa tí mo súnmọ́ dáadáa mi ò wulẹ̀ dá sí nítorí mo mọ̀ pé I can neither go against him nor mi lè back ẹ̀ ná mi lè back ìwà yẹn so kò necessary kí n wá máa sọ wípé àwọn tí wọ́n wá ń sọ̀rọ̀ kí n sọ pé wọ́n mọ̀rọ̀ sọ rárá mo fi lè jẹ́ kán ra máa investigate kí n wo bí tọ́rọ̀ investigation máa já sí kódà nígbà tí mo rí ẹni pè mí pé ṣé o dẹ̀ máa ń sọ̀rọ̀ o dẹ̀ jọ́ kó lọ ṣe mo ní ẹ má jẹ́ ń dá sírú eléyìí torí gbogbo àwọn nǹkan tó ń sọ tó ń fìdí ẹ̀ múlẹ̀ yìí ó bẹ́tà kí n má dá sí i so tó bá ti mọ̀ wípé bàbá rẹ nínú Olúwa ni tó o bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n á mú ẹ̀ wọ́n á ná ẹ̀ ní nǹkan lọ́bẹ̀ kó ṣe bí ẹni tó tiẹ̀ rí don't comment sọ pé that woman is lying lọ́ndà comment section bí tí mo ti download kìíní wọ́n ní that woman is lying how do you know she's lying ò ní bọ́ sọ́wọ́ ayé. aago 8 alẹ́ àbí àárọ̀ níjọ́ náà lọ ọdún wo lè lè ṣẹlẹ̀ mà. torí 99 ni mo kúrò 99 ni mo sá kúrò. 99 ni mo sá kúrò nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn tó ṣẹlẹ̀ tán so ó ní lọ́ba ní pé kí n tẹ̀lé àwọn ṣe rí inú yàrá tá a wọ̀ lọ́jọ́ yẹn agun stẹ́ẹ̀pù báyìí wọbẹ̀ ni bóyá bó ṣe wá kọ́lé yẹn ni lọ́dún yẹn o èmi ò mọ̀ o nínú ibi tá a ti máa ń ṣe prógámù tá a máa ń lò títí lo gbogbo ẹ̀ lọ́ba gbé bíbélì lé mi lọ́wọ́ lọ́wọ́ á pé kí n bọ́ra mo tún wà ní òwò níwájú wọn. ní òwò ọmọlúàbí ẹ̀wọ̀ pátá ẹ̀wọ̀ bàdúrà àti fáǹtì wà lọ́wọ́. ìwọ̀n kankan bẹ́ẹ̀ ni sà ní ìwọ̀n kankan. ẹ̀yin náà ti rí wípé ogbẹ́ni tó bá ti ń sọ pé búra ẹ ti mọ̀ wípé nǹkan tó fẹ́ ṣe nǹkan èṣù ni because èèyàn fẹ́ fi àdúrà lọ ẹ èèyàn fẹ́ gbàdúrà fún èèyàn fẹ́ deliver ẹ kí ló ń búra fún nígbà tó bá ti di wípé búra wá ti mọ̀ pé nǹkan tó máa tẹ̀yìn búra yẹn wá nǹkan èṣù ni nǹkan èṣù irú nǹkan tó sọ wípé ìránṣẹ́ Ọlọ́run yìí ṣe mo ti gba àṣírí ìránṣẹ́ Ọlọ́run kan bẹ́ẹ̀ náà rèé ó ti pẹ́ àṣírí ìránṣẹ́ Ọlọ́run yẹn ti wà lọ́wọ́ mi for a very long time then when I started my program on 5G FM he called me kò ń ṣe kó fẹ́ polówó lórí program mi ní time yẹn mo rí polówó ọjà kọ̀ọ̀kan náà kò ń ṣe kó fẹ́ polówó lórí program mi ó fẹ́ sponsor program mi ni ṣùgbọ́n mo mọ̀ wípé tí n bá gba owó tí mo gbowó owó tó lórúkọ ni mo pè fún and he was ready mo fọlọ́run ṣẹlẹ́rìí o tí n bá gba owó tí mo bẹ̀rẹ̀ sí ní polówó ẹ̀ people will rush to him and I am dragging them into dungeon because of how much mi ì dẹ́ ń ṣe olówó owó la dẹ̀ rí tá a gbà yìí ìsòrè kò ṣe gbé mi iyọ̀ ò ṣe tú dànù àfẹ́ jìyà àfẹ́ gbowó ọ̀ràn ẹ rí wípé ẹni tó bá máa dúró ti Ọlọ́run lóòótọ́ kò ní ẹni tó bá máa dúró ti owó kò ní kọ̀yìn sọ́lọ́run ẹni tó bá máa dúró ti owó yóò kọ̀yìn sọ́lọ́run ṣùgbọ́n tó bá mọ̀ wípé Ọlọ́run tó kọjú sí yẹn ló ní owó á padà fún ẹ lówó búra anybody tó bá ti ń sọ pé kó búra ohun tó fẹ́ wà láàrin yín ìrìn yẹn ọ̀rọ̀ tó dó dé ni gbogbo ọ̀rọ̀ tó dó bá dẹ̀ ń dé kì í ṣọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni kò dẹ̀ ń ṣòótọ́ odò ìdóòtọ́. wọ́n bá gbélé mi lọ́wọ́ lọ́wọ́ ní pé. ẹ dúró náà ìyá mi ẹ dúró mo fẹ́ béèrè simple question kan tí n bá gẹ́tì bàbá ní orí WhatsApp call tí mo háàdì ní ẹ lè sọ gbogbo kínní ìníṣojú wọn lórí fóònù.
káàkiri tí ọ̀nà tí màá gbà rí wọn tí màá gbà pè wọ́n torí nǹkan ń ṣe mí. Ó ti tán. Ẹ máa sọ̀rọ̀ lọ. Nǹkan ń ṣe mí kí n máa sọ̀rọ̀ lọ. Ẹ máa sọ̀rọ̀ lọ ìyá mi. Ẹ ní sọ̀rọ̀. So ló bá gbé Ramisa ló bá gbé bíbélì lé lọ́wọ́ ló bá ní pé kí n búra pé nǹkan tó bá ṣẹlẹ̀ ní èní pé mi ò ní sọ fún anybody. Mo bá dẹ̀ búra ta ni ò sì ní bẹ̀rù bàbá nígbà yẹn. Ó bẹ̀rù wọn náà báyìí o. Mo bá dẹ̀ gbàdébélé mo ní ìgbà tó bá ṣẹlẹ̀. Ọba ní sọ ọba ní kí n bẹ̀rẹ̀. Bẹ̀rù Ọlọ́run, bẹ̀rù Ọlọ́run, ẹ̀yin olólùfẹ́ mi, Ọlọ́run ni kẹ́ ẹ bẹ̀rù. Nǹkan tí Ọlọ́run bá sọ fún yín pé kẹ́ ẹ ṣe ni kẹ́ ẹ ṣe, ń tẹ́ ẹ bá rí nínú Bíbélì àti Àlùkùránì pé kẹ́ ẹ má ṣe òun ni kẹ́ ẹ má ṣe. Ẹ má bẹ̀rù ènìyàn kẹ́ ẹ kọlu Ọlọ́run tàbí kẹ́ ẹ jẹ́ kí wọ́n bà yín láyé jẹ́. Gbogbo àwa gan tá à ń sọ̀rọ̀ yìí ṣáà mọ̀ bí tá a ti fara gbá gan. Bóyá nínú oúnjẹ ni, bóyá nínú kíkí ni, bóyá nínú ẹ̀bùn ni, bóyá nínú anything ni. Bẹ̀rù Ọlọ́run, Ọlọ́run nìkan ló tó bẹ̀rù. Tí ènìyàn bá sọ pé máa tó kọ ayé ló sọ pé o kò lè níláárí, wòlíì ló sọ páyé rẹ kò lè nítumọ̀, wòlíì ló sọ páyé rẹ kò lè nítumọ̀, kíyèsí Ọlọ́run kò sọ bẹ́ẹ̀. Ó ní mo ti jìyà púpọ̀ oko tó yé mi. Ẹ mọ bí tí ìmísí orin yẹn ti wá. Ọlọ́run ni kó bẹ̀rù. Má jẹ́ kó gbèrú ẹ̀ látẹ̀yìn níbi tó ti ń bẹ̀rù ènìyàn. A ní láti bẹ̀rù ènìyàn o, ṣùgbọ́n ìbẹ̀rù ènìyàn kò gbọ́dọ̀ gbó ìbẹ̀rù Ọlọ́run mọ́lẹ̀. O gbọ́dọ̀ gba ìgboyà tí ènìyàn fi máa sọ wípé ó respect mi o, ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ń gbé irú eléyìí lé lọ́wọ́ kò ní gbà lọ́wọ́ yín. O ò ní gbà á. Jẹ́ kó sọ fún ẹ pé o burú. Jẹ́ kó sọ fún ẹ pé o dá. Jẹ́ kó sọ fún ẹ pé o nígbéraga. The highest thing they will do to you in that church is to party. Tàbí tí wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn kó máa sọ wípé that's who my ṣàfitẹ̀ sílẹ̀ Mrs. Lágbájá ni kẹ́ mú, Mr. Lágbájá ni kẹ́ mú. Jẹ́ kí wọ́n pa ẹ́ tì fọ́lọ́run, kí àárín ìwọ àti Ọlọ́run kó dán mọ́rán, kí pásọ̀ rẹ̀ ó má like ẹ, tó bá ti burú jáì kó kúrò ńbẹ̀ kó lọ church míì. Má dẹ̀ jẹ́ kí wọ́n tì ẹ́ wípé o ò sin Ọlọ́run mọ́. Ṣíọ. Ṣé mo wọ́ tó yẹ máa fi ń lá. Kẹ́ ẹ bẹ̀rẹ̀ bíi ti báwo irú bíbẹ̀rẹ̀ wo mà. Bẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kí aṣọ scott down. Bí ìgbà tó fẹ́yàn fẹ́ ṣe gá. Ẹ ṣe bígbà tí yàn fẹ́ ṣe gá ẹ ṣe. Wọ́n ṣe mú ọwọ́ yẹn wọ́n bá gbé lé mi níbi ojú ara o. Ṣé iwájú yín ni wọ́n wà níjọ́ yẹn àbẹ́yìn? Iwájú mi náà wà ní ọjọ́ yẹn bọ̀t àwọn òbọ̀ṣọ. Ṣáwọn náà bẹ̀rẹ̀ ní àṣírí ìdúró náà wà? Àwọn náà bẹ̀rẹ̀ àwọn bí mo ṣe bẹ̀rẹ̀ náà wọ́n náà bẹ̀rẹ̀ pẹ̀lú mi. Àwọn òbọ̀ṣọ. Bíbélì yẹn dẹ̀ wà lọ́wọ́ mi. So náà bá gbé ọwọ́ yẹn lé mi ní bí ojú ara. Lójú Bíbélì. Wọ́n mú iwájú orí wọn, wọ́n fi kàn mí ní orí báyìí. Wọ́n dẹ̀ ní kí n wọṣọ. Agbára mi. Ṣé gbogbo ìgbà tí wọ́n fọwọ́ sí yín lójú ara yìí, ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ ń gbà yín àbí wọn ò sọ nǹkan kan síta? Mi ìgbọ́ nǹkan tó sọ inú òkùnkùn gan la wà, mi ìgbọ́ nǹkan tó sọ. Wọ́n kàn ṣe bọ́ọ̀lù ṣe tán mẹ́ni pé kí n dìde náà dẹ̀ mú iwájú orí wọn náà fa iwájú orí mi mọ́ra náà gbogbo àlè náà dẹ̀ ní kí n wọṣọ padà. Ọkọ̀ tí wọ́n sọ lọ́dún yẹn lọ. Dádì. Ìwọ onígbàgbọ́ tá ń porúkọ Jésù mọ́, tó ń sin Ọlọ́run pẹ̀lú màmónì, tí òun sáré tọ́ lọ́rùn mìíràn lẹ́yìn. Tó bá jẹ́rú wá jẹ́bọ wá tún yálé Ifá, tí Jésù olùgbàlà bá dé bá ọ níbẹ̀, kí ni yóò wí nípa rẹ̀? Kí ni a ó máa wí nípa rẹ̀, ọ̀rẹ́? Kí ni a ó máa wí nípa rẹ̀? Nígbà tí ó bá dé ọ̀dọ̀ Jésù Olúwa, mo ní nígbà tí ó bá rí olùgbàlà lójúkojú, kí ni yóò wí nípa rẹ̀? A lè dúró síwájú yín, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ká bá yín sọ òótọ́, ṣùgbọ́n níbi opportunity ta ní yìí, a máa bára wa sọ ní baṣẹ́ Ọlọ́run yẹn jẹ́. Sórí kò sí ẹnìkan kan tó lè baṣẹ́ Ọlọ́run jẹ́. Ẹnìkan kan ò lè baṣẹ́ Ọlọ́run jẹ́. Ara rẹ ni wàá yà bàjẹ́. Iṣẹ́ Ọlọ́run ò lè bàjẹ́. Iṣẹ́ Ọlọ́run ò lè bàjẹ́ láyé. Bí gbogbo ènìyàn bá ya lọ kúrò ní chọ́ọ̀chì kan nítorí pé bóyá ẹnìkan wà
ẹlòmíì máa yalé nítorí pé bí ènìyàn bá lòun sin Ọlọ́run mọ́ Ọlọ́run máa gbé koríko àti ìyẹ̀pẹ̀ ilẹ̀ dìde wọ́n máa yìn iṣẹ́ Ọlọ́run ò lè bàjẹ́ bá a ṣe ń pariwo Nàìjíríà ò dá ṣé Nàìjíríà ò dá ni Nàìjíríà dá iṣẹ́ Ọlọ́run ni àwa tá a wà Nàìjíríà là dá àwa náà láti mọ kú tá a máa dérùpẹ̀ iṣẹ́ Ọlọ́run ò lè bàjẹ́ nígbà tí wọlé Ọlọ́run bá ní pé kí obìnrin gbé kó bọ́ra sí ẹ̀ nílẹ̀ ní òò ó wá gbọ́wọ́lé lójú ara wọ́n wá fi wájú kan láti ibẹ̀ yẹn lọ ó wá bọ́ sínú páńpẹ́ ẹ̀mí ẹ̀dẹ̀ lọ́mọ tí ògo lẹ gbà ní ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ó lágbára púpọ̀ o mo fẹ́ kẹ́ kíyèsí o ẹ ní bọ́ sí páńpẹ́ ẹ̀mí o ẹ máa kíyèsí o. Dádì bí kíní yẹn ṣe wá ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ yẹn a lọ sí sọjí kan ní àṣẹwélé bẹ́ẹ̀ kan máa ń bá wọn kọrin máa ń pè bẹ́ẹ̀ ní títí ẹ̀jọ̀ ìgbà láyé kí n dárúkọ yìí ọdún yẹn ni bẹ́ẹ̀ yẹn kà a lọ sí sọjí yẹn ní àṣẹwélé ọjà ní ọ̀nà rẹ̀ a ṣe wá dé láti bẹ̀ torí ẹ̀mí àti àwọn wọn close. ẹni jẹ́ ọ̀yẹ́ kà ẹ ló kà ní during the program. ṣe rí àwọn miracle àrin churches yẹn àwọn miracle àrin revivals yẹn ẹ máa ṣọ́ àwọn kan wà tó rí ìlò látìgbà tèmi ti wà ní the apostolic o àwọn ìtúsílẹ̀ tó real ni mo máa ń bá pàdé bí ẹni tá a ti mọ̀ láàárọ̀ tí gbogbo èèyàn ti mọ̀ láàárọ̀ nínú ìlú ẹni tí gbogbo èèyàn mọ̀ láfọ́jú ẹni tí gbogbo èèyàn mọ̀ ládití láyé ìgbà yẹn tá máa ń ṣe ìsọjí ìta gbangba ṣe bí Fẹ́mi kan wà lóde òmu nígbà kan tó yẹ pé wọ́n ṣe ìsọjí tó dẹ̀ sọ̀rọ̀ tó yẹ pé odi ni gbogbo èèyàn mọ̀ Fẹ́mi sí school mi ló ń lọ junior mi ni odi ni gbogbo èèyàn mọ̀ sí onísọjí yẹn dẹ̀ wà etí ẹ̀ dẹ̀ là ó dẹ̀ sọ̀rọ̀ now mo ní bọ̀dá kan nínú tíátà mi ò ní dárúkọ wọn ni o wọ́n dárúkọ ìránṣẹ́ Ọlọ́run yẹn nígbà tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ online gbogbo yín lẹ bẹ̀rẹ̀ sí ní hélì ẹ̀ tẹ́nìkan bá bu ẹ máa rush lọ síbi comment ẹni tó bu yẹn ẹ wá sọ̀rọ̀ burúkú wọ́n sọ èébú bí mo ṣe ń ka mo ṣà ń rẹ́rìn bí mo ṣe ń ka mo ṣà ń rẹ́rìn tó jẹ́ pé mo ní disciple lẹ̀ lára mo ní disciple ránṣẹ́ Ọlọ́run yẹn lára ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi secret bí ó ṣe máa mú bó ṣe máa rán ẹ̀yìn ọkọ ẹni tó bá láìkì nínú ìjọ rẹ̀ tá rán lọ sí ìlú tó jìnnà kó lọ máa ṣiṣẹ́ ìránṣẹ́ tá ti báyàwó ẹ̀sùn tá ti fẹ́ yàwó ẹ̀ kó tó dé tá wá báyé yẹn jẹ́ mọ́bẹ̀ tó jẹ́ wípé bí owó bá ń rush nínú church ẹ̀ báyìí wọn ò gbọ́dọ̀ jí owó ẹ̀ ẹni tó bá jí owó ẹ̀ máa tòṣì kú ni tó jẹ́ wípé bó ṣe ọmọ àti ìyàwó pọ̀ báyìí o wọ́n ní wọn níyàwó wọn bímọ bó ṣe jẹ́ wípé ẹni tí ò bá ní ẹ̀mí èṣù kò lè ní ìtúsílẹ̀ níbẹ̀ láyé nígbà tẹ́mi ń gbé Kọ̀tún láti inú ilé wa ni wọ́n ti gbé ọmọ kan lọ síbẹ̀ kò rí ìtúsílẹ̀ 6 months iná ló ń bẹ̀ 6 months iná ló ń church yẹn kò rí ìtúsílẹ̀ ẹ máa tanra yín ṣé ẹ rí ògo yẹn máa tàn nígbà tẹ́ wà láyé ṣùgbọ́n máa kú nígbà tẹ́ bá dé àjùlé ọ̀run ó lè máa tàn lọ láyé nígbà táwọn aráyé ò mọ̀ ṣùgbọ́n á kú lájùlé ọ̀run dandan ni ògo tí ẹ ń gbà àti ayé àwọn ọmọ èèyàn tẹ́ bàjẹ́ nítorí ohun tẹ́ máa jẹ́ tẹ́ wá gbé bíbélì àti Jésù Kristi síwájú tẹ́ wá fi bojú ibi tẹ́ fi ṣèmọ́lẹ̀ tẹ́yin wà lẹ́yìn tẹ́ jẹ́ òkùnkùn ìmọ́lẹ̀ yẹn máa bò yín lọ́jọ́ kan ni ṣé mọ̀ pé mo ti ń sọ tipẹ́ olúbàṣírí lọ́lọ́run olútú àṣírí lọ́lọ́run ṣe rí íńtánẹ́ẹ̀tì yìí bí Sátánì bá ṣe nítorí wípé ó fẹ́ fi bà wá láyé jẹ́ Ọlọ́run náà máa lò láti ṣoríṣiríṣi ṣe ti gbọ́ nínú òkùnkùn mírèkù bọ̀dá yẹn wọ́n sọ nígbà tí wọ́n ti ìdó ní tíátà tán ti di star is now a star wọ́n wà nínú gúrùpù mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí tàdíjọ́ wà nínú gúrùpù yẹn o ṣe ti mọ̀ bọ̀dá artist tó wà nínú gúrùpù yẹn nígbà tẹ́ ń pòsè oríṣiríṣi tán yọra wọn kúrò star yẹn náà òun náà ẹ tó bá wà nínú gúrùpù mi tẹ́ bá mọ̀ tọ́ra wa artist tó wà bẹ́ẹ̀ wọ́n pọ̀ wọ́n lè rí yẹn tí wọ́n ṣe máa ń bá wọn fake nígbà wọn tí di artist tí wọ́n bá wọn fake ìránṣẹ́ Ọlọ́run yẹn náà náà ó máa bá wọn fake ìgbà míì wọn aṣàfọ́jú ìgbà míì wọn aṣàrò gbọ́ bá ti torí mírèkù tó bá ti jẹ́ pé mírèkù ló wà lọ sọ́dọ̀ Jésù wá ṣubú tó bá jẹ́ blessing ló wà lọ wá ṣubú ohun ẹyọ kan tó lè wá lọ sọ́dọ̀ Jésù èmi ń sọ fún yín wípé bí wọ́n bá ti ń ba ìyìn rere jẹ́ Ọlọ́run ó máa tún ìyìn rere rẹ̀ ṣe the only thing tó lè wá lọ sí ọ̀dọ̀ Jésù ni ìgbàlà ọkàn rẹ ó ní ẹ tètè kọ́kọ́ wá ìjọba ọ̀run náà àti òdodo rẹ̀ ó ní ohun gbogbo tó bá kù
a ó fi kún yín ẹ tètè wá ẹ tètè wo òdodo rẹ̀ ẹ tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀ ohun gbogbo tó bá kù la ó fi fún ọ bẹ́ẹ̀ ni nígbà tó bá wá ìjọba Ọlọ́run tọ́lọ́run bá wò wípé ọmọ mi tó ń wá mi yìí àsìkò rẹ̀ ti tó láti ní blessing àsìkò rẹ̀ ti tó láti lọ́kọ àsìkò rẹ̀ ti tó láti bímọ bí ò bá dẹ̀ fún ẹ wò sórí Lázárù olójú ṣó mọ̀ pé kò make nǹkan kan nílé ayé títí tó fi kú ṣùgbọ́n ọlọ́rọ̀ tó make everything nílé ayé ó ń bẹ Lázárù lọ́rùn kó wá fi omi tọ́ òun láwọn ni nínú ìyà tó ń jẹ lọ́hùn wọ́n tún kọ́ fún wa wípé remnant tó bá jábọ́ látòrí tábìlì rẹ̀ ó ní Lázárù máa ń jẹ á tún ní kájá ó lọ jẹ nítorí pé ó níkà. Me, I'm talking to you spiritually. I'm not carnal this evening. Sutana mi gan ló yẹ kí n wò. I'm not carnal this evening. If you don't like the truth, you cannot watch my page. So, ẹni tí wọ́n sọ wípé ó kà, òun náà ló dẹ̀ ṣe ń kọrin níbẹ̀ títí dọ̀la. Àjẹ́ tó kà. Ẹni tó kà ní ọ̀dọ̀ bàbá Ọlọ́wẹ̀rẹ́ tí ó lóun wá dán wọ́n tó lóun wá láti inú omi kò ní fámílì láyé o tó ṣe síbẹ̀. Tí bàbá dá lókòwò tó ṣe gbogbo ẹ̀ ṣó di ìránṣẹ́ Ọlọ́run ni kò di ìránṣẹ́ Ọlọ́run kò lè lọ anywhere mọ́ nítorí pé Ọlọ́run dè mọ́lẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tá mọ̀ mọ́ miracle original nìyẹn àwọn bàbá Bádàrè bàbá Lọ́lá bàbá Ọlọ́wẹ̀rẹ́ of blessed memory torí Ọlọ́run sì ń ṣe dáadáa àwa là kúkú sìn bí tàtijọ́ mọ́. Let us continue ó ti fẹ́ tán. Ó kà ní program yẹn bẹ́ẹ̀ yẹn ń pè ní títí òun ló ń kọrin dè ní ó wà òun sì wà ní ministry ẹ̀ dè ní àti bàbá kan náà ń pe bàbá yẹn ní ìsìkẹ́lì tí bàbá yẹn tẹ̀ lóun máa di ejò lábẹ́ ọdún yẹn lọ́hùn. Ejò kì í ṣe torí kí ni nǹkan tó kà kí ni títí yẹn kà nípa ìjọ yẹn kí ló lóun ń ṣe. ó kà ó gbé sábà bí ká máa bí ká ṣe program kan wọ́n wá tẹ̀yàn kan ní ọwọ́ náà tẹ̀yàn ó kò ní ẹgbẹ́ òkùnkàn bàbá títí yẹn gan ní ibi chọ́ọ̀chì bí ta ti lọ ṣe program yẹn bàbá ẹ̀ ló ní ibẹ̀ ọmọ gbóná ni bàbá ẹ̀ ní alábòójútó ibẹ̀. ok ṣé ti yẹn olóòtú sà. bẹ́ẹ̀ni. so báwa ṣe wá délé bá ṣe wá padà sí gáàjọ lẹ́dẹ̀ẹ́ tá a ṣe program mo ṣe sá nìyẹn ìhà èmi ò rò pé wàá lè máa lọ síbi ìmọ̀ ọ̀rẹ́ mi yẹn bí mi lè títí kí ló ṣẹlẹ̀ ọ̀bá fẹ́ràn mi ìbẹ̀ bọ́ọ̀rọ̀ kí nìkan mi ìlè sọ fún mi pé mo ti búra pé nǹkan tó ṣẹlẹ̀ mi ní sọ fún ẹnìkan kankan bí mo ṣe kúrò níbẹ̀ mo wá sọ́dọ̀ àwọn ọ̀gá mi wọ́n gbé mi wá sí Àkúrẹ́ nígbà tí mo dé Àkúrẹ́ nígbà tó di year 2000 bí àwọn náà ṣe wá sàkúrẹ́ nìyẹn mo wà lórí òkè dàrí lọ́jọ́ yẹn mo bá ṣàrí wọn bàbá rè mo ṣe ní kìlọ̀ kí wọn mo ṣáà kí wọn ṣe ní kí n pàdé àwọn oníjọka báyìí o bẹ́ẹ̀ mo tún ṣe sá kúrò níbẹ̀ nìyẹn tí mo tún sá lọ sí Ọ̀wọ̀ ẹni wẹ̀ bá ti rí wọn gbà máa sá nígbà tó wá di 2002 mo ṣèyàwó nígbà tí mo ṣèyàwó ọkọ mi ọkọ tó lówó tó ṣe bá ni mo fẹ́ dá olóòtú bá a ṣe ṣèyàwó tán báyìí kojú oṣù mẹ́fà lọ gbogbo nǹkan tán débi pé nígbà tí mo ní oyún ọmọ ẹlẹ́ẹ̀kẹta. ẹdúró ìyá mi ẹdúró ẹ má bínú mo fẹ́ bẹ̀rẹ̀ kankan báwọn èèyàn ṣe ń béèrè ní orí ìṣòro tó gbé yín débẹ̀ ni wípé ẹ máa ń tọ̀ ní kẹ́ tó lọ síbẹ̀ ṣé ìgbà tẹ wá débẹ̀ ṣé ìṣòro yẹn tó ń stop. kódà wọn àfẹnulé rí mo tọ̀ títí tí mo fi bí ọmọ àkọ́bí mi sá. ẹ máa sọ̀rọ̀ náà. mo tọ̀ títí tí mo fi bí ọmọ àkọ́bí. so bí ó ṣe di pé nǹkan lé bí ọkọ mi ṣe jáde nìyẹn wá ní ìránṣẹ́ Ọlọ́run kan ní ìfẹ́ ìránṣẹ́ Ọlọ́run rí ọkọ tí mo fẹ́ òun ló bàbá lé ní ìfẹ́ ìránṣẹ́ Ọlọ́run rí mi ì ṣe rí dábì ọkọ ṣe sá lọ nìyẹn nǹkan ní débi pé kò síbi tí mo dé kò sí nǹkan tí wọ́n ti ní pé kí ni tí bá ti gbàdúrà tó bá ti lè dójú ẹ̀. kí ni wọ́n sọ fún ọkọ yín nípa ìránṣẹ́ Ọlọ́run ṣé wọ́n rí vision ni pé. wọ́n rí vision pé ó ti lò mí olóòtú ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀ lálẹ́ kí gbogbo ọmọ àgbáyé pátápátá kan bá mi bẹ̀ bàbá ẹ wo èyí tí mo rí gbẹ̀yìn wọ́n ṣe wáyé kìíní last year dc yìí ọmọ bàbá tó bí wọn lọ́mọ uncompleted building lásùn olóòtú ẹgbẹ́ yẹn dìde kan wádìí ọ̀rọ̀ yìí àkọ́bí tó jó rẹ̀ ń mọ̀wé bíi tó wà ńgbà tí ebi kọ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀
láti wọn fún yín wà ní àkàbà rẹ nìkan ní 2012 ọkọ mi lọ ní 2010 nígbà tó di 2012 mo lọ pàdé wọn ní lókèrè o olóòtú ṣe gbọ́ nǹkan tí wọ́n sọ fún mi. kí ló sọ. wọn náà wọ́n ti sọ fún mi pé màá padà wá olóòtú ẹ gbà mí ẹ bá mi bẹ̀ bàbá yìí ẹ bá mi bẹ̀ wọ́n gbogbo nǹkan tó ṣe nígbà pé Ọlọ́run fún wọn ṣe ṣùgbọ́n kàn jọ torí àwọn ọmọ mi ni mo ṣe ń sá káàkiri bí mo ṣe máa rí wọn gbogbo ọ̀nà ni mo ti gbà wọn ò ní jọ wọn nígbà. ó dáa náà nígbà tí arábìnrin yìí ń sọ ń sìn wípé kọ́ máa bóun bẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tí bàbá yẹn bá gbọ́ tó bá pàdé ṣó yìí tó dẹ̀ mọ̀ wípé mo ti yọ orúkọ àwọn kúrò ń bẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni wúmà yìí ṣẹ̀ ó ń tàn sílé ó lọ sí ọ̀dọ̀ Ọlọ́run àgbọ̀mọlà ẹ̀yin oní ẹ̀sìn ìbílẹ̀ ẹ má wá láti wá sọ nǹkan kan bí o torí pé a ti rí ẹni tó lọ sílé babaláwo tó lóun fẹ́ lọ ṣe nǹkan kí àárín òun àtọkọ òun tó ń dàrú kó tò tó yẹ pé ń gbò bímọ 4 ló tó mọ̀ pé lé babaláwo ló ń wá kẹ́nìbọ̀dì má wàá jáfẹ́ sí bíbá yìí o kí ohun tí mò ń sọ nìyẹn nígbà tí Oríyọmí Hamzat ń sọ̀rọ̀ ọmọ tí Wòlí pa táwọn kan sọ wípé tó bá jẹ́ Muslim ni ó máa ran kankan mọ́ ṣé Wòlí tó pààyàn yẹn ṣé Christian ni what are we talking about is he a Christian tó bá ran kankan mọ́rọ̀ Christiani ohun tí Christian gan máa ń fẹ́ ni wípé kí àṣírí ẹ̀ṣẹ̀ ó máa tú tó bá ń cover àwọn Muslim ẹ filẹ̀ ẹ jẹ́ kó mọ bá wa tú àṣírí tẹ̀ṣẹ̀ tó bá wà nínú Christianity then gbogbo àwọn ènìyàn tó ń lọ sí orí program yẹn tó ń ran kankan látijọ́ yẹn tó ń sọ wípé Agodi ni ó sùn lálẹ́ yẹn Christian ní gbogbo wọn ẹ jẹ́ máa yọ sẹ́ńtímẹ́ǹtì kúrò àwọn ènìyàn kan ló wà nínú páńpẹ́ tá à ń sọ̀rọ̀ nípa èyí ẹ jẹ́ máa yọ sẹ́ńtímẹ́ǹtì kúrò nínú gbogbo ẹ̀ wọ́n ń sọ̀rọ̀ nípa olubi ẹ̀yin ẹlẹ́sìn dìde láti jà fẹ́ sìn ẹ stop ẹ̀ kẹ́ni kankan máa wá jáṣẹ́ sí níwájú ní under page tèmi I will just block you ẹ̀yin tẹ́ máa ń jà fún ìlú pàápàá wọ́n sọ pé nìkan ṣe kíní kan bàdàn náírà àwọn ọmọ bàdàn kì í ṣe bẹ́ẹ̀ o wọ́n ṣe bẹ́ẹ̀ ní Abẹ́òkúta bóyá àwọn tí wọ́n lọ sọjọ́ bẹ́ẹ̀ ni tá ń sọ fún yín pé gbogbo ọmọdé òun ló dáa ó sọ pé nínú ilé tiyín wàá sọ pé nínú ìjọ tiyín wàá máa jà fáwọn ìránṣẹ́ Ọlọ́run ṣé gbogbo ìránṣẹ́ Ọlọ́run lọ́lọ́run pè ní èmi ò tiẹ̀ mọ̀gbà tọ́lọ́run di trumpeter tó ń pe gbogbo èèyàn nígbà tọ́lọ́run tiẹ̀ pè ẹ́ gan kí ni pè ẹ́ ṣó o mọ̀ pé do you even recognize your calling bóyá just teacher ni ẹ́ ó ti di wòlíì àgbáyé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìjọ ṣe bí ìránṣẹ́ Ọlọ́run kan náà tún nìyẹn èrò máa pọ̀ mi tẹ̀lé Ọlọ́run dáríjì mi torí gbogbo church ni mo fẹ́ kí èrò wọn pọ̀ ṣùgbọ́n mi ti ẹ̀ rántí bóyá àgbà tí mo lọ sí winners tí bá ti lọ sọ́dọ̀ àǹtí mi ni mo wà nínú ìjọ elérò púpọ̀ mi rò pé èrò máa ń pọ̀ nínú church mi lọ títí mi mọ́ tèrò bá pọ̀ inú wa máa dùn gbogbo àwọn tí church wọn tèrò pọ̀ ní church wọn kò ń ṣe gbogbo wọn ní ìka o ni mò ń sọ o eléyìí tó súnmọ́ mi ni mò ń sọ o èrò pọ̀ nígbà tí Ọlọ́run ṣe ẹnìkan ní ojú ẹ̀mí ẹni tó ń gangan wà nínú Ọlọ́run kó tó lọ sínú ìjọ wọn ní àárọ̀ pásítọ̀ yẹn á ti fi nǹkan wọn lẹ̀ kíní kan Christ of náà ni ló máa wà ń bẹ́ o kíní kan Church of Christ náà ló ní gbogbo church yẹn bẹ́ yẹn o Christ ló ní gbogbo ẹ o ṣùgbọ́n mo mọ àwọn ènìyàn tèmi sì mọ̀ mí Jésù ló sọ bẹ́ẹ̀ nígbà bá fi nǹkan wọn lẹ̀ àwọn òkú á dìde wọ́n á máa gbówó ńláńlá lẹ̀ 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 nítorí àdà ìjọ Ọlọ́run òkú ló ń lọ ìjọ Ọlọ́run òkú ló ń lọ ṣùgbọ́n tí ìránṣẹ́ Ọlọ́run alààyè nínú ọ̀rọ̀ ẹnu lásán tó bá ṣe nǹkan kékeré àwa di gbogbo ẹrù lé lórí àwa máa jà máa ṣe gbogbo ẹ̀ Jesus Christ ẹ̀yin wòlíì Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run nígbà ohun tí ò ní jẹ́ kí n sọ̀rọ̀ ni wípé ṣe mọ̀ wípé ẹni tí ó wá agbára torí agbára kò rí tọlọ́run rò ó kàn fi tọlọ́run bojú ni ó gbúdọ̀ máa ṣe ètùtù agbára títí ẹ̀mí rẹ̀ fi máa parun ṣùgbọ́n lórí altar níbi tó dúró sí yẹn òbí Maria Magdalene ṣe hàn pé Maria Magdalene
ṣe mọ̀ pé ẹlẹ́mìí méje ni òun ló kọ́kọ́ rí Jésù òun ló da ẹ̀yìn èwo ló da òróró Alabama sí Jésù lórí tó ṣe gbogbo ẹ̀. Ọlọ́run má ṣe ẹni ìlú àlùpàtì nínú ibi tó ti ń wàásù yẹn, ṣó mọ̀ pé wàá wàásù ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọkàn wọn máa yí padà, ayé wọn máa yí padà, they will make heaven. Níbo ni wọ́n máa wá yọjú sí? Nítorí àdà ní owó tó o ní kò sí bó o ṣe lè ṣe tó nílé ayé, ìwọ nìkan lọ́jọ́ kan ò lè ná 50,000 pé oúnjẹ 50,000 ìwọ nìkan jẹ sínú ẹ láyé, o ò lè jẹ oúnjẹ 50,000 tán. Ó yá ra iṣu 4,000 kó jẹ láàárọ̀, o dẹ̀ gbọ́dọ̀ jẹ tán. Tó bá ti di ọ̀sán ra ẹ̀wà kóńgò kan 2,000 naira 2,500, ó yá ṣe kó jẹ tán. Tó bá ti di ní alẹ́ ó yá ra ráìsì kóńgò kan kó wá kó ẹran bíi 40,000 lé lórí kó wá jẹ tán. Kò possible o lè jẹ tán. Ọ̀nà ẹyọ kan tó fi lè jẹ tán ni kí wọ́n gbá ẹ. Bóyá o lọ síbi tí wọ́n ti ń ta a plate of rice ní 100,000 tí ìwọ náà dẹ̀ mọ̀ pé gbogbo ohun tó wà nínú plate yẹn kò tó 1,000 tàbí kó má ju 1,500 lọ. Ẹran ìlò náà fi síbẹ̀, ẹran yẹn tó bí àrùn àbáyé nínú normal kínní, ẹran yẹn gẹ́gẹ́ lè bá ju 500 naira tó bá jáde lọ. Ráìsì tó bù síbẹ̀ bóyá gbogbo ohun tó wà níbẹ̀ gan kò lè kágolo méjì torí kò ní gba orí plate. So gbogbo ohun tó wà lórí plate níwájú ẹ lè má ju 2,000 naira lọ tó dẹ̀ tún lè má tún jẹ tán, ṣùgbọ́n 100,000 náà ń tà. Ó wá ní kó bẹ́ẹ̀ mú wáìnì tó ń tà ní ṣọ́ọ̀pù ní 8,000 naira tó yẹ pé tó bá jáde ní production gan ó lè má tó 2,000 tó yẹ pé àwọn náà tà jáde láti jèrè, ẹni tó gbà manufacturer náà gbà, ó bọ́ sọ́wọ́ retailer ń gbò wá rà bóyá ó rà ní 10,000 bí 8,000. Wọ́n wá ta wáìnì yẹn fún ẹ ní 250,000. That is the only way tó fi lè náwó tó pọ̀ lọ́jọ́ kan o. Bẹ́ẹ̀ ni bó wọṣọ 500,000 díẹ̀ ló rọra wọ̀ lára ẹ̀ torí pé ó máa bọ́ sílẹ̀ lálẹ́, wọ́n á dẹ̀ tún fọ̀ wọ́n á lọ. Bó dẹ̀ ní ẹ̀yọ ẹ̀kan yẹn náà ló máa wẹ̀ lómi máa tún wọ̀. So aṣọ 500,000 tó wọ̀ lọ́jọ́ tó wọ̀ yẹn ò tí ì ná 2 naira torí ó máa ní iye gbèdéke ọjọ́ tán máa lo aṣọ yẹn lò. Tó bá jẹ́ pé o ní, tó bá yẹ pé ẹ máa ń ronú jinlẹ̀ ni ẹ ní lora yín nítorí owó. Just let people just see you and see you that owó ti dé, mọ́tò tó gbé wá yẹn kẹ̀ǹkẹ̀kẹ̀ǹkẹ̀ ìwọ kọ́ ló. Àwọn ènìyàn tó sọ̀rọ̀ àǹdí ẹ ló máa ná owó jù. Bó o bá ná 1 million naira lójúmọ́ tó dẹ̀ tíwọ náà tó lawọ́, ohun tó wọ inú ẹ nínú 1 million naira yẹn ó lè má ju 5,000 naira yẹn lọ. Àwọn èèyàn ló bẹ́ẹ̀ ná yòókù. Àbí tó bá lọ sí party tó bá spray olówó, tó bá spray eléré pé eléré òkè eléré yẹn tẹ bára dúró owó tó ná fún, ṣé wọ́n ló náwó tó eléré náà ni? Ìwọ kọ́ ló máa ná eléré náà, òun náà ti wá ṣe wàhálà ogún ojú, òun náà ná díẹ̀ ń bẹ̀. Àjọ náà ni gbogbo èèyàn ló máa ná. Ṣé torí owó tí kì í ṣe wọ nìkan ló máa ná tó wà nínú àkáǹtì ẹ tó yẹ pé lọ́jọ́ tí kú bá dé o mọ bí wọ́n ṣe máa ṣe gbogbo properties tó kójọ ilé mọ́tò kẹ̀ǹkẹ̀kẹ̀ǹkẹ̀ everything tó ń jọ ẹ́ lójú tó jẹ́ pé o yá ni ayá ẹni kò sí bó ṣe fẹ́ ṣe o máa padà fi sílẹ̀ ni. Wàá fi sílẹ̀ mọ́ ìwọ ó yá ńgbà tó bá fẹ́ kú ìwọ kókó gbogbo kọ́kọ́rọ́ lé, gbogbo kọ́kọ́rọ́ pẹtí mọ́tò, gbogbo kọ́kọ́rọ́ everything, gbogbo kọ́kọ́rọ́ ìwọ rọ́mì. Wàá rí báwọn ọmọ ẹ ṣe máa ṣe operation no doctor fún ẹ. Wọ́n á ṣe wọ́n á yọ kọ́kọ́rọ́ yẹn kúrò torí wọn tó ní fẹ́ bá wardrobe yẹn jẹ́. Wọ́n á ní dáàdì ti gbé kíìmì, ó yá doctor ẹ jọ̀ọ́ ẹ bá wa là ẹ bá wa ṣe operation fún wọn nínú mọ́tò, ẹ bá wa là ẹ bá wa rán padà. Wọ́n ó là wọ́n ó kó wọ́n á kó kúrò nínú àgbẹ̀dù ẹ̀, wọ́n á kó kúrò nínú àgbẹ̀dù ẹ̀, wọ́n á kó kúrò nínú àgbẹ̀dù ẹ̀, wọ́n á kó kúrò nínú àgbẹ̀dù ẹ̀. Okay, ayé woman yìí ń sìn níbo ló ti fẹ́ rí he? Wọ́n ti lò gbogbo ẹni ọkọ tó fẹ́ dilẹ̀ òun fúnra rẹ̀ ò ní ògo kankan lára mọ́, ó ti ń san completed building, ó dẹ̀ ní gbogbo àwọn ọmọ òun náà gbọ̀nwé. Ẹ wá wo ilé ayé ẹni tí ìránṣẹ́ Ọlọ́run tá à ń sọ̀rọ̀ yìí, pásítọ̀ tá à ń sọ̀rọ̀ ìránṣẹ́ orí pẹpẹ kí ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ẹ wo ayé àwọn ènìyàn tó bàjẹ́ lélẹ̀ ìta ríre o, ẹ wo ayé àwọn ènìyàn tó ti bàjẹ́. Lára arábìnrin yìí ẹ wá wo ayé tó ń pọ́n lójú, and God will be happy about that. Ó ti pọ́n ọkọ lójú, ọkọ ti kúrò ní ìgbésí ayé rẹ̀, ẹni tó bá ṣe wedding ó abandon ẹ àti àwọn ọmọ. Wọ́n ní títí di òní àwọn ọmọ yẹn ò mọ bàbá wọn dẹ̀ wà láyé ṣùgbọ́n bàbá wọn ti di lólówó ló fẹ́ o. Analysis mò ń ṣe o. Arábìnrin yẹn ó ti bà gbogbo ayé ẹ̀ jẹ́, ó ń gbé uncompleted building
irú wọn ni wọn kì í rá láàánú. Àwọn ọmọ tó mọ̀wé tó yẹ kí wọ́n lọ sí school ní òmìnira, kí wọ́n lọ sí school, kí wọ́n graduate, kí wọ́n di ògo fún orílẹ̀-èdè, wọ́n ti bayé wọn jẹ́. Mo ń sọ fún gbogbo ìwà alágbèrè, tó o bá ti ń bá ẹni tí wọ́n ti lò, tó o bá bá lájọṣepọ̀, ògo rẹ máa lọ di ti ẹni tó lo ẹni tó ń bá lájọṣepọ̀. Láyé tá a dẹ̀ wáyé, ọkùnrin táwọn obìnrin ti lò, obìnrin táwọn ọkùnrin ti lò, ó pọ̀ lọ jàrá. Ta ló mọ̀ tán ti lò? Obìnrin á wá ṣe, ọkùnrin á ṣe, ìpọ́njú wá pọ̀ nílẹ̀ wa. Ẹ wá ní a má gbàdúrà. Ṣáwọn òyìnbó náà ń lora wọn ni? Àwa náà ládẹ ń pera wa lẹ́ranko. Ẹnìkan lọ sórí ti Yínká Ayéfẹ́lẹ́ náà tó yẹ pé àwọn òyìnbó náà báyé tiẹ̀ náà jẹ́. Covering your dark, you know, kí ni mo máa pè náà? Kí ni mo fẹ́ pe iṣẹ́ bí your evil doing, your darkness, your dark kingdom with the name of Jesus Christ. You know, òun ní ẹ̀ṣẹ̀ tó burú jù nílé ayé tó dá. Ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ tí ò ní ìdáríjì. Okay, tó bá lọ fẹ́ ronúpìwàdà lọ́la, kí ló wá fẹ́ sọ? Agbọ́ ti ẹni tó wà nínú òkùnkùn tí Ọlọ́run gbà tó wá ń kéde Jésù kiri. Ìwọ tó wá ń kéde Jésù kiri, tó ń kéde Jésù kiri nínú òkùnkùn, tó dẹ̀ ń kéde ìmọ́lẹ̀ fún àwọn ènìyàn. At the back of your mind, and you know the reality that you are in the darkness, preaching the light. So, bó bá wá ronúpìwàdà, kí ni wàá wá sọ? Nígbà tí mo di ìránṣẹ́ Ọlọ́run, nígbà mo lọ pastor school, tí mo di ìránṣẹ́ Ọlọ́run, mo wá wọnú ẹgbẹ́ òkùnkùn lọ, mo bayé àwọn èèyàn jẹ́ tó pọ̀. Ọlọ́run á wá pàdé rẹ̀ bí Sọ́ọ̀lù lọ́nà Damascus. Irọ́, ó bá kú bẹ́ẹ̀ ni. Well, mi wá mọ̀ o, bóyá o lè ronúpìwàdà, torí mi mọ̀ bó ṣe fẹ́ ronúpìwàdà. Ìwọ tó ń pàrọwà ìrònúpìwàdà fún yàn, ìwọ tó ti ń kéde ẹ̀mí mímọ́, ìwọ tó ní káwọn ènìyàn gbàgbára, tó dẹ̀ mọ̀ bí tí wọ́n ti gbàgbára. Ó mà ṣe o. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀ ní bọ́ sọ́wọ́. Miyam Raji. Ṣó fẹ́ join mi ni? Èmi ti fẹ́ máa lọ. Do you have anything to say? Jesus Christ. Ó ga o. Ó dá o. Miyam. Mo fẹ́ fi ẹ́ ṣe ẹ̀yẹ ní nǹkan tá a sọ lẹ́ǹkan. Ó dá o, ẹ jẹ́ kí n máa lọ. In fact, I feel like crying. Ṣé ẹ̀dẹ̀ wá rí irú wọn? Àwọn náà máa hot jù lórí ọ̀tá. Wọ́n máa pariwo, wọ́n máa tọ́ bété. Ẹ̀ tí ẹ jẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run gan jọyàn lójúmọ́. Thank God for the Spirit. Thank God for the Spirit of Holy Spirit. Thank God for the power of God. Thank God for the courage. Thank God for everything. Ó bá forí sọlẹ̀ tó bá káyè sókè òun pidán ni o. I know my God. Ọlọ́run. I know my God. Ìkà ni, you are wicked. You are very, very wicked. Ẹ wá wo oríṣiríṣi nonsense nínú phone mi. Ẹlòmíì àgbégbá ránṣẹ́ sí mi pẹ̀lú owó ẹyọ nínú ẹ̀. Wọ́n máa sọ yí pé ẹyin tí mo bá fẹ́ ṣe kinní kan, tẹ́ bá fẹ́ ṣe nǹkan kan, ṣé mo kéde ní online fún yín pé mo fẹ́ ṣiṣẹ́ ni? Ṣé mo sọ fún yín pé mo ní problem? Àbí torí pé tí bá ti ń ṣe kinní máa sọ yí pé àwa ò tí ì dolówó mo wá sọ fún yín pé mo fẹ́ kinní. Ẹ má wá sí mẹ́sẹ̀jì mi mọ́ o. Ẹ má wá sí mẹ́sẹ̀jì mi. Mi ì fẹ́ràn lọ́wọ́ yín o. Èmi personally mi ì fẹ́ràn lọ́wọ́ yín. Just avoid my message. Nọ́mbà mi tó wà níbẹ̀ yẹn mo fi síbẹ̀ fún àwọn tó bá fẹ́ bá mi ṣe business, àwọn tó bá fẹ́ bá mi ràn, àwọn tó ní ìṣòro lọ́wọ́, àtàwọn tó bá fẹ́ bá mi sọ̀rọ̀, àtàwọn tó bá fẹ́ dọ̀rẹ́ mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run o. Because if you don't stop it, I will start, mo mọ bí mo ṣe máa screenshot ti DP àti number àti everything, and I'll be warning you online. So just avoid me. Just please avoid me. Mo láwọn ránṣẹ́ Ọlọ́run ní online tó máa pè mí o, tó yẹ kó máa pray fún mi for your program, kinní kan tó máa pray fún mi dáadáa, tájọ máa chat, tó máa ní àǹkọ́ tẹ́ sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí o, kinní kan kinní. Ẹ̀yin ẹ wà kándọ̀, ayé yín á da. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń gbé iṣẹ́ ránṣẹ́ sí mi, mi ò fẹ́ iṣẹ́ yín. Ẹ fi mí lẹ̀. Àánú Ọlọ́run á wá mi rí lọ́jọ́ kan. Ẹ fi mí sílẹ̀, please. I know my God. Just leave me. Bí mo bá lówó lẹ́ni tí mo bá kú lọ́la, èrè kí ló jẹ́ fún mi? Ẹ má
DM mi mọ́ ẹ ṣọ́ra yín ẹ mọ̀ pé lẹ́ẹ̀kejì tí máa wọ̀n yín rè ẹ ṣọ́ra yín o èmi ò ń tètè bínú mi ò dẹ̀ ń tètè já o because by the time I start you will not like it o